Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga ọ́. Wọ́n ní kí orí ẹni kó má fi ìyà jẹ ní o. Orí ẹni má tako wà o. Kéèyàn máa ṣọ́ra ńgbà gbogbo. Wọ́n ní olórí gospel tó máa ń pè ní Tèmítọ́pẹ́. Èmi ò mọ bó ṣe ń pè ní olórí gospel. Ṣé bẹ́ẹ̀ ṣe rí Tèmítọ́pẹ́ yẹn ṣó jọ Christian láyé ẹ̀? Kò ṣe gbàgbọ́, kò ṣe málé, kò ṣòkùnkùn, kò ṣe gbogbo ẹ̀. Ṣé Muslim náà fẹ́ pè ní àbí Christian? Àbí oníṣẹ̀ṣe? Ṣé rí pé àgàbàgebè àwọn èèyàn kò jẹ́ kí wọ́n trust ènìyàn, àtèèyàn tó dá àtèèyàn búburú. Torí àwọn Bíbélì náà sọ, ó ní Ọlọ́run sọ pé òun regret láti dá ènìyàn. Ó lóun dá èèyàn tán wá regret. Àṣé inú ọmọ ènìyàn burú jáì pé ta ló lè mọ̀. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ sọ. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́, pé k'Ọlọ́run ṣàánú. Wọ́n ní ṣàìdédé ló lọ gbé oúnjẹ wá. Ó rí pé kábíyèsí àti ìyàwó òun àti chef wọ́n kàn gbé oúnjẹ. Wọ́n ní tẹ bá rí àjò ẹ̀ lánàá tó ṣe pọpọ ṣìṣe pé wá gbé oúnjẹ wá. Pé kábíyèsí o, wọ́n àpẹ ìwà ní good mood. Mi rò pé oúnjẹ yín ti ready, but òun sáré gbé oúnjẹ yín wá fún yín. Lẹ́yìn àti Naomi kẹjọ feel fine, kẹjọ ṣe oúnjẹ ti ready. Òun àti chef òun àti ṣèkè. Wọ́n ní bó ṣe débẹ̀ wọ́n kàn gbé oúnjẹ lẹ̀. Chef wá lọ ṣí oúnjẹ yẹn. Bó ṣe ṣí oúnjẹ yẹn, oríṣiríṣi dish ló wá gbé sí, dish of food ló gbé sórí table. Àwọn èèyàn wà ńbẹ̀ o. Àwọn èèyàn wa náà gbogbo àwa táwa ń bí. A lè jọ share but òun purposely ṣe oúnjẹ yìí fún kábíyèsí àti Naomi. Wọ́n ní wọ́n wá ń wo Tèmítọ́pẹ́ pé kábíyèsí ní oúnjẹ báwo ló ṣe jẹ́? Ṣé òun rán ẹ pé kò ṣe oúnjẹ ni àbí ó sọ fún ẹ pé ebi ń pa ọ́? Ó ní àpé kábíyèsí òun kàn wà ní good mood, òun kàn ṣe pé kì í ṣe gbogbo ìgbà oúnjẹ, kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa ṣe wàhálà láti sọ pé kó máa dáná pé bẹ̀ òun kàn gbé lè wá pé kí gbogbo wa kájọ taste kájọ jẹ. Wọ́n ní immediately tí chef kan ṣe oúnjẹ yẹn, aroma yẹn wá gba gbogbo orí table, orí inú palace kábíyèsí ní chef rẹ̀. Ní dining table. Àwọn èèyàn wà ńbẹ̀ o ló gbé oúnjẹ yẹn wá. Wọ́n ní gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, bó ṣe bí wọ́n ní chef rẹ̀ kàn ṣe oúnjẹ yẹn pé kíni pé aroma yẹn ó fine, ó fanimọ́ra. Pé kábíyèsí wá wo Naomi lójú. Naomi náà wo kábíyèsí lójú. Ó yá, Naomi, ó yá, taste oúnjẹ yẹn náà ká tí ẹ wo bó ṣe rí. Pé wọ́n ní ṣe ni olórí Queen Naomi ní kóun taste oúnjẹ. Ebi ò pa òun. Wọ́n ní Tọ́pẹ́ wọ̀n gbogbo wọn. Ebi ò pa òun. Kábíyèsí ní báwo ló ṣe máa sọ pé ebi ò pa ẹ́? Ṣé bí mo rí ẹ tó mú omi lẹ́ẹ̀kan? Ó lóun wà nínú prayer. Ó lóun pray, òun wà nínú fasting. Ó ló sọ pé kábíyèsí wá ní fasting wo ló wà? Ṣé bí mo rí ẹ tó mú omi lẹ́ẹ̀kan? Tó mú cup of water lẹ́ẹ̀kan? Ìyẹn ní ó ní bí èmi ṣe ń darí òun bọ́lọ́run ṣe ní kóun gbààwẹ̀ nìyẹn. Ṣé mọ̀ pé ẹlòmíì lóòótọ́ torí wọ́n kọ́ wa bó ṣe máa ń gba àwẹ̀. Pé tó bá ń gba àwẹ̀, ó ní àwẹ̀ náà tó lè mú mi. Wàá dẹ̀ máa gba àwẹ̀. Ó dẹ̀ ní àwẹ̀ náà tán tún máa gbà wọ́n á ní funfun ni. Ó tún ní àwẹ̀ míì tán tún máa gbà ó jẹ́ pé bíríbírí ni. Oríṣiríṣi wọ́n dẹ̀ máa fún wa ní system tá a máa fi gbà. Ẹlòmíì á máa gbà wọ́n ní tẹ bá ń gbà pé máa mú omi torí ó depend lórí system ara èèyàn. Yes. Ó dẹ̀ ní bí àwọn aláboyún ṣe máa ń gba àwẹ̀ tiwọn. Ó tún ní àwọn tí wọ́n tún ní tán lálàáfíà tó kù díẹ̀ káàtó tó dẹ̀ ní kíní wọ́n tún ní system tán tún fi ń gba àwẹ̀ wọn. Pé àwẹ̀ pé oríṣiríṣi. Pé èèyàn mú omi tó wá ń gbà àwẹ̀, ìyẹn ò mean pé páwẹ̀ èèyàn ò ní jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí pé òun wà nínú fast kì í ṣe bí tó ń jẹ ní kíní.
wọ́n ní kábíyèsí wa ní what do you mean? wọ́n ní kí ló mean? wàá máa tó kò sí ìfún nǹkan kan tiẹ̀ gbóúnjẹ sí orí tébù tó wá ní kán wá jẹ pé òtún sẹ́ńjẹ ẹni tó máa gbóúnjẹ wá tó máa gbà tó máa jẹ lọ kí ló dé? wàá ní kàn máa ṣe bíi pé ìwọ lo holy jù, wàá máa ṣe bíi pé bóyá ìwọ lo saint jù, wàá máa ṣe bíi pé ìwọ lo fine jù, pé ìgbéraga ẹ̀ tí ẹ̀ ti pọ̀ jù. Ó ní kábíyèsí. wọ́n ní gbogbo àwọn tó wà ńbẹ̀ gan sọ pé ẹ̀rù nǹkan tí kábíyèsí sọ wọ́n rán sọ pé bí kábíyèsí gbé ẹ̀sìn ní bínú ni o, bó ṣe ń bínú bó ṣe ń ṣe wọ́n ní ṣe ló kàn kí ìfọ́tí fún Queen Naomi létí. gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ṣe kí ló wà lè tó yìí? wọ́n ní má dá lóhùn, wọ́n ní kó jẹun lóhùn òjò yẹn ní àwọn èèyàn ní ṣé ó lè fọ́ ọ̀sẹ̀ náà. àṣé àwọn èèyàn ti rí pé oúnjẹ tó ń gbé wáyé pé ó wà suspicious. àṣé àwọn èèyàn ti ẹ̀kọ́ before you know it níṣe ni kábíyèsí wá sọ pé kí ló dé olóòṣì yẹn ni wọ́n ní ṣe ni Queen Naomi fọwọ́ mú ẹ̀kẹ́ ìdá nípa ẹ̀ pé kí ni eléyìí kábíyèsí. àwọn tó ń jọ wà ń bẹ̀ wá sọ pé kábíyèsí ó kù díẹ̀ káàtó wọn fọ́ọ̀sì yẹn jẹun oúnjẹ yìí tán gbá kìí ṣe pé bóyá ọ̀dẹ̀ ó kàn déédéé gbóúnjẹ wá ó ní kẹ́ jẹ ẹni tó bá hùn ló lè jẹ tó bá dẹ̀ hùn kúrè. báwo ló ṣe máa ní kí Naomi kọ́kọ́ tẹ̀ sí ẹ̀dẹ̀ mọ́ Naomi pé kò lè jẹ irun kò yẹn lè lóun wà nù fásitì ẹ̀dẹ̀ lọ fọ́ létí. ó yá wọ́n ní bínú ṣe bí àwọn elders tó wà ńbẹ̀ wọ́n á ní ya kí olórí tèmi Tọ́pẹ́ kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó kí oúnjẹ yẹn kó gbé kúrò kó gbé oúnjẹ yẹn kúrò kíákíá kó máa gbé lọ. sórí commotion oúnjẹ yẹn tó gbé wá sí wọn ì tí ì jẹ oúnjẹ náà ní gbogbo nílé ti bẹ̀rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní bá kábíyèsí pé kábíyèsí ó kù díẹ̀ káàtó kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. gbá Naomi létí torí kíni gbogbo alájọ ń ṣeré nígbà kí ni Naomi tí ì ṣe tó burú jù ó ní kó jẹun lóhùn ò jẹun báwo ló ṣe fẹ́ jẹ pé kábíyèsí ó kù díẹ̀ káàtó pé nǹkan kan wà lára oúnjẹ yìí. wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní bá kábíyèsí ó tí ì jẹ oúnjẹ ó ti ń bínú bó tó wá kó jẹ́ ńkọ́ wọ́n máa sọ pé wọ́n ti fi nǹkan sí kọ́mọ́ náà aroma tó gbọ́ aroma oúnjẹ tó gbọ́ ni gbogbo wàhálà yìí rí fóun àwọn ọ̀la ìkẹ́ wọ́n á kọ́ máa dì tèmi tọ́pọ̀ yá ká páàkì oúnjẹ kúrò ní ibi bá ló bá ní ojú kábíyèsí wá wálẹ̀ nígbà táwọn èèyàn ti ń bá kábíyèsí wọ́n á sọ fún kábíyèsí pé kábíyèsí wá sọ pé òun nígbà wo lòun gbá fọ́ Naomi létí kọ́ máa sọ̀sọ́kúsọ ó ṣe lè fọ́ Naomi létí báwo ló ń ṣe fọ́ Naomi létí. wọ́n ní gbogbo èèyàn pariwo ṣé ìgẹ́ta síbi pé pé kábíyèsí wá sọ pé wọ́n ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sọ ní báwo lẹ ṣe máa sọ pé ó ní kó máa sọ wọ́n máa sọ̀sọ́kúsọ báwo ló ṣe máa gbáyàwó òun létí kí ni Naomi ṣe fóun tó máa gbá létí. wọ́n wá ní CC camera ó yá wọ́n bá mú CC camera wọ́n á bẹ̀rẹ̀ sí ní operate. wọ́n ní wọ́n kàn rí kábíyèsí pé bó ṣe ṣe gbogbo action kábíyèsí wọ́n ní kábíyèsí fọwọ́ gbárí pé òun lòún ṣe léyìí ló bá fọwọ́ gbá Naomi mọ́ra ló fà á mọ́ra ló bẹ́ẹ̀ wọ́n ló farí ẹ̀ mọ́ra pé kábíyèsí fẹ́ẹ́ lè máa sunkún pé òun nígbà wo sígbà wo má ṣe. wọ́n ní tó ẹ̀pọ̀ ẹjọ́ oúnjẹ yìí nǹkan tí ìbá ṣẹlẹ̀ ìbá ju eléyìí lọ common pé aroma oúnjẹ yìí wọ́n nígbà tó ń ṣe tán pé bí Tọ́pẹ́ dẹ̀ ṣe níbi Tọ́pẹ́ ṣe bẹ̀rẹ̀ pé kò ń gbóúnjẹ pé kábíyèsí ní kó fóúnjẹ yẹn lẹ̀ kó filẹ̀ wọ́n ní ṣe l'aroma yẹn wọ́n tún ṣí kìnìyàn tó wá àfẹ́ ti kábíyèsí ó ní kó ṣí ilẹ̀ pé kábíyèsí ní kó má gbóúnjẹ yẹn pé kó má gbé kí ló dé tán fi bá òun wí bẹ́ẹ̀ yẹn bóun ṣe máa ń ṣe nǹkan wọn nìyẹn. ṣé kí ni Naomi mi wọ́n fẹ́ pa ni àbí kí ló mì èèyàn fi inú dídùn ó fi gbóúnjẹ wá ìwọ wá lóhùn òjè ìwọ lóhùn ṣe kíni ó ti lè ṣe kíni jù ó ti lè ṣe kíni wọ́n lároma ẹlẹ́ẹ̀kejì tó tún gbọ́ ní kábíyèsí mo ní ìmọ̀lélẹ́ àbí kíni. tí ẹ rí nǹkan tó bá ń sọ ní ọ̀rọ̀ ìtàn wọ́n máa rò pé bóyá
ìtàn ni kò jẹ́ rí bẹ́ẹ̀ tó tó dùn pé kò rí bẹ́ẹ̀ common aroma kẹ́fí wọ́n pé iṣẹ́ yẹn iṣẹ́ kábíyèsí wọ́n ṣe fún kábíyèsí kóhun àti Naomi kan lè ní confusion tó bá ti jẹ́ kó máa gbọ́ ti Tọ́pẹ́ nìkan àbí Tọ́pẹ́ kò rí bẹ́ẹ̀ ó ti ẹ̀ da àṣírí ẹ̀ tú. wọ́n ní bí ìkànnú àwọn kí ló ń jẹ́ ìkànnú àwọn elders yẹn pé yẹn náà máa ń ríran pé ó tẹ̀ command pé láíláí kábíyèsí kò sẹ́ tó máa jóúnjẹ ó yá Tọ́pẹ́ yá gbóúnjẹ yẹn pé kó gbóúnjẹ wọ́n ní before you know it máa yẹn kàn gbóúnjẹ wọ́n ló dànù yàrá ó tún dà síta pé ó da oúnjẹ yẹn ó fílíǹgì gbogbo ẹ̀ lọ síta wọ́n ní ẹ wá wòran wọ́n ní ká tó fọ ìrà ti bo oúnjẹ yẹn wọ́n ní ìrà ó ti bo oúnjẹ yẹn lóríṣiríṣi wọ́n ní kábíyèsí wa ní ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Naomi ẹ̀yin èèyàn wa ẹja máa fura ẹja máa ṣọ́ra kì í ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà ẹ wò tó wọ́tọ̀ tó wáyé pé kábíyèsí lọ́jọ́ ń jẹ kí ni ìbá ṣẹlẹ̀ Tọ́pẹ́ rẹ̀ ń pè rẹ̀ ní Christian ó lóun gospel ó lóun kinní kan bẹ́ẹ̀ náà ṣe sọ pé ó lọ fún ọmọkùnrin Naomi ní èèwọ̀ jẹ́ kábíyèsí ti gbàgbé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tí àwọn tó wà láàfin yẹn tí kábíyèsí ò ti wà tó ti bẹ̀rẹ̀ sí ní máa flush wọn out nù ní kinní ọlọ́mọ yẹn kan ṣe kábíyèsí léṣe nípa òfin olùgbàlà kò lè sí nǹkan torí Naomi wà pẹ̀lú kábíyèsí torí oore ọ̀fẹ́ tí kábíyèsí ń jẹ ní oore ọ̀fẹ́ Naomi kò sí nǹkan tó lè ṣe sí ọmọ Ọlọ́run tó lè pa lára ẹ ṣé ẹ̀yin èèyàn mi wọ́n ní kí n sáré gbé borin wa torí nǹkan tá a gbọ́ ní internet space mo ṣe ní kẹ́yìn náà tún gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ so ẹ bá share ẹ bá subscribe kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.